Ìròyìn ayọ̀. Lọ́dọ̀ wa. Ìròyìn ayọ̀. Láwùjọ wa. Ìròyìn ayọ̀. Káàkiri àgbáyé. Ìròyìn ayọ̀ la máa gbọ́ lọ́lá Elédùmarè. Àmì àṣẹ Èdùmàrè. A tún ti dé bí ìṣe wa. A tún ti dé o. Àwa olóòtú ìròyìn ayọ̀ tí a mú wá sí ojú amóhùnmáwòrán yín níkànnì àgbáyé oníwẹ̀ Africa TV. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di láṣẹ Elédùmarè. Àwíṣẹ o. Orúkọ mi ni Ìyáàfin Kíkẹ́ lọmọ Òkèyínká tí gbogbo ayé mọ̀ sí Ọpọ́n Ìmọ̀. Orúkọ tèmi náà yí padà o. Adéwùmí Tajudeen Ọlálékan ni orúkọ tèmi jẹ́. Àgbàdé ni orúkọ tí ayé fi ń gbé mi lárugẹ. Ẹ kú ilé o. ITK Day 2026. Ìta Olókan ní ìlú Òṣogbo Òròkè Àsálà gbàlejò níbi ayẹyẹ àjọ̀dún ọlọ́dọọdún ẹlẹ́ẹ̀kẹta rú ẹ̀ Ìta Olókan City 3rd anniversary. Ó máa lẹ́tìkẹ́, ó máa loud, ó máa sẹ̀ǹkẹ̀lẹ̀ débẹ̀ jọjọ. Lọ́jọ́ Sátidé ọgbọ̀njọ́ oṣù karùn-ún ọdún yìí 30th of May 2026. Bẹ̀rẹ̀ ní dédé agogo 10 àárọ̀ ní agbègbè Ìta Olókan Òṣogbo. Lábẹ́ aṣíwájú wa Chief Muftau Shitu aka German àti alága Mr. Adébísí Kasim Lanko. Bákan náà là ń fẹ́ ìfọwọ́sowọ́pọ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn láwùjọ fún ètò Ìta Olókan Day tọdún yìí kó lè lárinrin àti kíkówójọ fún kíkọ́ gbọ̀ngàn ìgbàlódé. Gbogbo èèyàn lágbé ó. Síwájú sí i kò sí àyè fún jàgídíjàgan lọ́jọ́ náà. Ẹ jẹ́ ká jọ ṣe ITK Day 2026 Ìta Olókan City 3rd anniversary lọ́gbọ̀njọ́ oṣù karùn-ún ọdún yìí mi ò ní gbẹ̀yìn. Àgbàlé. Ọpọ́n Ìmọ̀. Ìròyìn ayọ̀ tí mo mú wá fún wa lónìí. Ayọ̀. Lórí àwọn ọlọ́jọ́ ìbí ni. Àdúpẹ́ ẹ̀já gbọ́. Àkọ́kọ́, ìyá mi Orówọlé Ọláìdé tó jẹ́ pírẹ́sídẹ̀ǹtì fún ẹgbẹ́ Unique Women's Club Presido. Kí ni wọ́n ń ṣe? Ní Sátidé May 2 tó ń bọ̀ yìí ni màámi ìyá wa Presido wa ni wọ́n ṣe ọjọ́ ìbí wọn ní agbègbè Kélébé nílùú Òṣogbo. Nílùú Òṣogbo. Bẹ́ẹ̀ ni. Àdúpẹ́ ìròyìn ayọ̀ ni. Àdúpẹ́ ìròyìn ayọ̀ la máa gbọ́ ànígbọ́ ti ìbànújẹ́ láṣẹ Ọlọ́run. Àṣẹ Èdùmàrè. Ọpọ́n Ìmọ̀. Ọpọ́n Ìmọ̀. Ǹjẹ́ ìròyìn ayọ̀ tọ̀dọ̀ mi níhìn-ín. Bó ti wulẹ̀ jẹ́ wípé ìròyìn ayọ̀ tí mo fẹ́ sọ yìí ó ti wáyé bí ọjọ́ méjì sẹ́yìn. Eléyìí wá dúró gẹ́gẹ́ bí ìdúpẹ́ ìròyìn ayọ̀. Ìdúpẹ́. A máa dúpẹ́ ní láṣẹ Èdùmàrè. Àṣẹ wà. Eléyìí tí ìdílé Aládé nílùú Ìláwẹ̀ Èkìtì tí wọ́n ṣe ìgbéyàwó pẹ̀lú ìdílé Àjàlá nílùú Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ gbàlejò ní Sátidé tí a lò kọjá yìí. Wọ́n gbàlejò àwọn ará Èkìtì. Tẹ́ bá ń gbọ́ Èkìtì yéye, Èkìtì yéye. Ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n gbàlejò. Wọ́n mọ̀ pé Èkìtì pọ̀. Wọ́n mọ̀ pé Èkìtì yéye. Èkìtì yéye. Bẹ́ẹ̀ ni. Nípa ìgbéyàwó ọmọ wọn, Ìtùnú Olúwa tó di aya Tèmítọ́pẹ́ ní Sátidé tí a ṣẹ̀ṣẹ̀ lò tán yìí. Ìdílé méjèèjì ti dìkan náà níwájú Olúwa. Tèmítọ́pẹ́ ó ti gbé Ìtùnú Olúwa níyàwó. Àdúpẹ́ o. Wọ́n wá ní ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ wá. Ìdílé kìíní, ìdílé kejì pẹ̀lú ẹ̀yin ọ̀rẹ́ àtàwọn ojúlùmọ̀ àtàwọn tí wọ́n gbọ́ láti ìlú èbó tí wọ́n wá. Wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yín o. Wọ́n ní adúpẹ́ o. Wọ́n ní adúpẹ́ o. Wọ́n ní ẹ ṣé orere báyìí ò ní tán lé wa o. Àmì àṣẹ Èdùmàrè. Ọpọ́n Ìmọ̀ ẹ̀yà tẹ̀ iwájú. Àgbàlé. Ọpọ́n Ìmọ̀. Ìròyìn ayọ̀ tí mo tún mú wá ẹ rí i pé mo sọ mo ní àwọn ọlọ́jọ́ ìbí náà ní. Ìròyìn ayọ̀ mi lọ sí ọ̀dọ̀ ìyá wa ìyá àṣà Ṣọlábòmí aya Akínṣọlá Ọmọdúró Ládìípọ̀. Ní ọjọ́ Jímọ̀ tí ń ṣe ọjọ́ kìíní nínú oṣù karùn-ún tí ń ṣe ọjọ́ àyájọ́ ọdún àwọn òṣìṣẹ́. Àdúpẹ́. Ní gbogbo àgbáyé ìjọ yẹn ni màmá wa fẹ́ ṣe ọjọ́ ìbí wọn. Àyájọ́ ọjọ́ tán bí wọn nìyẹn ọdọọdún dẹ̀ ni wọ́n máa ń ṣe wọ́n ṣe máa ń ṣe. Àdúpẹ́ o. Ọpọ́n Ìmọ̀. Bàbá mò ń jẹ́. Ìròyìn méjì tó kà ní ìsìn. Méjèèjì ọjọ́ ìbí màá. Ọjọ́ ìbí ni o. Ìkan on the 1. Bẹ́ẹ̀ni. Ìkan on the 2nd. Bẹ́ẹ̀ni. Àdúpẹ́. Àjẹ́ pé
èrè wa pọ̀ nu ó pọ̀ o bàbá ti ń ya bíi láàmú yọ láàmú ya bíi tọ́ bá ṣe ń yọ̀ tó láàmú yọ sí ẹ gbàlejò ọpọ́n ìmọ̀ àti àgbàlé bẹ́ẹ̀ ni níjọ́ náà wọ́n wá lọ́sẹ̀ tí retí wa à ń bọ̀ ìkínisẹ́ wa a máa ń bó nílé yọ̀ ni o ibi ayọ̀ báyìí láti mọ́ ra wa láti mọ́ ra wa ẹ lè rí wa níbi ìbànújẹ́ torí kì í ṣèpín wa rárá òun là wá fi yan ìròyìn ayọ̀ láàyò ìròyìn ayọ̀ láàmú gbọ́ àṣẹ Èdùmàrè. ọpọ́n ìmọ̀ àgbàlé akú ewu ọmọ o. adúpẹ́ o ta ló bímọ o. ẹgbẹ́ mi tó bímọ. ẹ nà á. adúpẹ́ táláboyún bá rẹrù tó sọ. ẹrù oṣù mẹ́sàn-án. ẹrù oṣù mẹ́sàn-án ara tù ú. a tù ú ní inú rẹ̀ á dùn. bẹ́ẹ̀ ni. pàápàá jùlọ ọkọ rẹ̀ tó jẹ́ bàbá ọmọ inú rẹ̀ á dùn. bẹ́ẹ̀ ni ayọ̀ abara bíntín. adúpẹ́ ìyàwó arákùnrin yìí bímọ. ọ̀gbẹ́ni Ismail Azeez alias Aláyọ̀dé Chanta ìyàwó rẹ̀ bímọ lọ́sẹ̀ yìí tí a sì ṣèkómọ ọmọ tuntun jòjòló láìpẹ́ láì jìnnà. ọ̀gbẹ́ni Ismail Azeez tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Aláyọ̀dé Chanta tí wọ́n wá jẹ́ máníjà àgbàlé oníwẹ̀ Africa Cultural Troupe. àpò oríire àwa gẹ́gẹ́ la bímọ àwa la bímọ. adúpẹ́ àmì àṣẹ Èdùmàrè. ọmọ náà bá ń kalẹ́ ní èjì fún wa àmì àṣẹ Èdùmàrè. lágbára Èdùmàrè. adúpẹ́ o. ọpọ́n ìmọ̀ àgbàlé. ẹ bá tẹ̀ wájú. àgbàlé. ọpọ́n ìmọ̀ mò ń jẹ́. ìròyìn ayọ̀ mi lọ sí ọ̀dọ̀ ìyá wa ìyá dáadáa ọmọ bàbá wa Ọbásanjọ́. bàbá wa Ọbásanjọ́ kan náà. bàbá wa Ọbásanjọ́ ìyá wa Ìyábọ̀. Ìyábọ̀ gẹ́gẹ́. bẹ́ẹ̀ ni tí wọ́n ṣe ọjọ́ ìbí wọn sẹ́yìn láìpẹ́ wọ́n ní ká kí gbogbo ènìyàn pátá tí wọ́n wá bá wọn yọ̀ fún ayẹyẹ ọjọ́ ìbí wọn èyí tí wọ́n ṣe ní Sunday tó kọjá yìí. kò tí ì pẹ́. kò tí ì pẹ́ rárá o wọ́n kí gbogbo nílé àti àlejò ọkùnrin ní obìnrin ní ẹni tó kí wọn ní online ni ẹni tó pè wọ́n ni tó fi àtẹ̀rẹ̀ ránṣẹ́ jíṣẹ́ gbogbo wọn pátá ni wọ́n ní inú àwọn dùn o ayọ̀ àwọn sì kún pé irú ohun ayọ̀ báyìí kò ní tán nílé ẹnì kọ̀ọ̀kan wa o. àmì àti àmì o pé ọjọ́ ẹ̀san kò ní bọ́ sí ìkanra fún àwọn o. àmì àti àmì àdúpẹ́ wọn ni àdúpẹ́ lọ́wọ́ yín o. àti dúpẹ́ o. ọpọ́n ìmọ̀. ìyàlẹ́ mò ń jẹ́. apá ibi tí mo fẹ́ yà sí yìí. ìyá bí àwò. èyí lè pọ̀. ló tó ṣe. ìròyìn ayọ̀ náà ni o. àdúpẹ́. òde kan bẹ tá a lọ lọ́sẹ̀ yìí. tá a lọ ganu sí. ẹ̀yin ìrẹ̀ wa gbọ́ kì í ṣòde alámọ̀lá o kì í sì ṣòde oníṣẹ̀mó. irú òde wo wá ni. òde àwọn ọmọ wọ̀sọ́wọ̀sọ́ọ̀pù ni o. àpètò ọ̀hún ní house party with MC AJ àwọn náà ni wọ́n gbètò ọ̀hún kalẹ̀. àwọn ni wọ́n gbé kalẹ̀. ẹ ti mọ irú àwọn òde ohun àwọn wọ̀sọ́wọ̀sọ́ àwọn ọmọ obè àwọn ọmọ wọ̀sọ́wọ̀sọ́ àwọn náà ni wọ́n fẹ́ ṣe ètò tá a mẹ́nubà yìí tí a pè àkọlé rẹ̀ ní house party. bẹ́ẹ̀ ni with MC AJ. MC AJ àwọn náà ni wọ́n gbètò yìí kalẹ̀. yóò wá wáyé ní olóríire guest house number 3B Famson Street Àgọ́wandé ìlú Òṣogbo. ibẹ̀ náà láti gbàlejò ètò ọ̀hún bẹ̀rẹ̀ láago 8 àṣálẹ́ títí mọ́jú kẹlẹlẹ. wọ́n wá ní a sọ fún yín o ọ̀fẹ́ ni owó wọlé. ọ̀fẹ́ ni owó wọlé. wọ́n tún ní a sọ fún yín pé kí ni ìwọ tó gbọ́mọ wá ó di dandan kó o gbọ́mọ padà lẹ́sẹ̀ rí pé yìí yàtọ̀. èyí tún yàtọ̀. MC AJ náà ló tó ń ṣe bẹ́ẹ̀. ló tó organize ẹ̀. àbẹ́ẹ̀ rí báyìí. pé kó o má fọ́ o bóyá ò gbọ́mọ wá o. wàá gbọ́mọ mọ́wọ́ nílẹ̀ dìgbà. ẹ ti mọ̀ ọ́. àbí. àwọn ọmọ sàásù ń sẹ̀ gbogbo ẹ̀ kúnlẹ̀. ọmọ obè. àwọn ọmọ tó ní NAFDAC number. ẹ jẹ́ à ṣe pápápá ká lọ máa gbáradì ńlẹ̀ níbi tá a ti máa pàdé DJ Scratch ìbílẹ̀. àwọn ni wọ́n máa gbà sí àlá pẹ̀lú àwọn DJ tó kù mọ́jú kẹlẹlẹ. àwọn owó tẹ́ ẹ̀ gbọ́rí àwọn ijó tẹ́ ẹ̀ rírí àwọn orin tẹ́ ẹ̀ gbọ́rí ní DJ Scratch ìbílẹ̀ tí ó máa gbà sí àlá kẹlẹlẹ. MC AJ àjíṣẹ́ tẹ́ ẹ̀ rán wa o. a ti jíṣẹ́ o. ìròyìn ayọ̀ rèé
oore fún gbogbo wa o. olórin kan kọrin kan báwo ló ṣe èdè kọ́? dákọ̀ kọ́mọ́dì ìpolówó ọjà bẹ́ẹ̀ ni ó ní báwo ló ṣe kọ́? ibi iṣẹ́ lọ́jọ́ Monday ibi iṣẹ́ lọ́jọ́ Tuesday ibi iṣẹ́ lọ́jọ́ Wednesday ibi iṣẹ́ lọ́jọ́ Thursday tàbá ibi iṣẹ́ lọ́jọ́ Friday tàbá dé lálẹ́ Jímọ̀ o àwa lọ gbádùn ara wa kárí patí lọ́jọ́ Saturday ká sinmi lọ́jọ́ Sunday o ibi tí mo wá ń lọ nìyí ọmọ tó bá ṣiṣẹ́ déédéé ó yẹ kó lásìkò ìgbádùn tí ó fi gbádùn ara rẹ̀ ẹja ti bẹ̀ báwọn. òun náà la fi ń sọ nípa ìròyìn ayọ̀ house party tá a mú wá yìí ọmọ tó bá ṣiṣẹ́ déédéé ó yẹ kó lásìkò tí ó fi gbádùn tó fi enjoy life ẹ̀. ayé tá a tiẹ̀ wà yìí you need to enjoy your life. bó ṣe rí nìyẹn o ọmọ MCAJ tó fi wá gbé ètò yìí kalẹ̀ house party pé kẹ́ ẹ wá gbádùn ara yín kẹ́ ẹ wá flẹ́jọ̀ ara yín ó ní MCAJ fi gbé kalẹ̀ house party tí ó wáyé lọ́jọ́ àlàmísì ọjọ́ Thursday tọ̀sẹ̀ yìí ẹ má gbàgbé o aago 8 lètò ọ̀hún bẹ̀rẹ̀ mọ́jú kẹlẹ́lẹ́ ní ẹni tó bá gbọ́ mi wá déédéé bó o sì gbọ́ mi wá déédéé ojú fàájì ló wà. ó la fi ń sọ fún gbogbo ẹ̀yin olùgbọ́ wa ní tilé toko ẹ darapọ̀ mọ́ wa lórí ètò ìròyìn ayọ̀ ká máa bá yín polongo àwọn nǹkan ayọ̀ tẹ́ ẹ fẹ́ ṣe nílé yín nínú ìlú yín láwùjọ ibi tẹ́ ẹ bá wà ẹ má ṣe rò pé owó tá à ń gbà pọ̀ o owó tí ò gún pa òun náà là ń gbà lórí ètò ìròyìn ayọ̀ ká bá yín polówó nǹkan tẹ́ ẹ bá ń ṣe ayẹyẹ yìí ò ní di yẹ̀yẹ́ àṣẹ Ọlọ́run ọba. àmì àṣẹ. àti sọ́tẹ̀ bá fẹ́ pè wá ẹ pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ń lọ ní ojú amóhùnmáwòrán yín ọpọ́n ìmọ̀ tẹ́ ẹ bá pè é lọ́gán ni ó gbé ìpè yín bákan náà ní tẹ́ ẹ bá pe àgbàlẹ́ pírẹsẹ́ńtà a máa gbé ìpè yín ẹ pè wá sórí aago kẹ́ ẹ bá wa dòwò pọ̀. ẹ ó sì rí i pé rere ni Olúwa. òun lẹ ti gbọ́ yìí orí ìkànnì tí ẹ ti wò wá náà ni àgbàlẹ́ oníwẹ̀ Africa TV. ìmọ̀ràn mi sí gbogbo àwọn ènìyàn mi tó wò wá nílé lóko lẹ́yìn odi káàkiri àgbáyé ẹ jọ̀wọ́ prógrámù wa yìí ẹ máa bá wa like ẹ máa bá wa share ẹ máa bá wa comment ẹ sì rí i pé rere ni Olúwa. òun lẹ ti gbọ́ yìí ohun tẹ́ ẹ lè fi ràn wá lọ́wọ́ náà ni wípé kẹ́ ẹ máa bá wa share ẹ máa bá wa comment sí comment section tó bá láwọn nǹkan míì tẹ́ fẹ́ bá wa sọ mẹ́ ẹ bá wa sọ ẹ sì máa bá wa like ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Elédùmarè. àmì àṣẹ o. ẹ ní rí jù báyìí lọ lọ́sẹ̀ yìí lórí ètò ìròyìn ayọ̀ orúkọ tèmi ò yípadà o Adéwùmí Tajudeen Ọlámilékan ni ọkọ tèmi jẹ́ Àgbàlẹ́ ni ọkọ tí wọ́n fi ń gbé mi lárugẹ ìpàdé wa di láyọ̀ ó dìgbà. orúkọ tèmi kò yípadà Kíkẹ́ lọmọ ọmọ òkè yín ká tí gbogbo ayé mọ̀ sí ọpọ́n ìmọ̀ èmi lọmọ wá akẹfin gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí èmi lọmọ kùkù ọmọ kẹ̀kẹ́ ọmọ ìlú mẹ́ta àfin. ilẹ̀ ó dìgbà.